Àwọn ajínigbé tún jí Kábíyèsí Míì Gbé lọ ní ìpínlẹ̀ Kwara. Lálẹ́ àná tí ń ṣe àìsùn ọdún Kérésìmesì tí ń ṣe ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2025 làwọn ajínigbé mọ̀ tó ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Kwara níbi tí wọ́n tún ti jí Kábíyèsí Míì lọ nínú ààfin ilé rẹ̀ níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Jimoh, ọ̀kan lára àwọn ará ìlú tíṣẹ̀lẹ̀ náà tó sojú rẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní nǹkan bíi aago 8 òun ìṣẹ̀lẹ̀ náà mà wáyé. Ó ṣàlàyé pé wọ́n jí kábíyèsí ìlú náà ọba Simon Ibiyinka Ọlánìpẹ̀kun àti ọmọkùnrin rẹ̀ tó ń sìnrú ìlú lọ́wọ́ Ọláòtí wọ́n mà jí gbé lọ, wọ́n sì yìnbọn fún olórí. Ọ̀gbẹ́ni Jídé, ẹlòmíràn tó náà tún bá àwọn oníròyìn sọ̀rọ̀, ó ṣàlàyé pé ṣe ni àwọn ajínigbé náà òun ni wọ́n mà da ìbọn bolẹ̀ nígbà tí wọ́n wọ ìlú. Ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú náà òun ni wọ́n mà sun inú igbó mọ́jú o pẹ̀lú ìbẹ̀rùbojo tó gbalẹ̀. Ó ṣàlàyé síwájú sí pé ìgbà àkọ́kọ́ nìyí táwọn ajínigbé yóò ṣọṣẹ́ ní ìlú náà. Ọ̀gbẹ́ni Jídé, ó wáá rọ ìjọba láti dóòlà kábíyèsí ọba Ọlánìpẹ̀kun àti àrẹ̀mọ rẹ̀. Ó fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti gbé olórí táwọn ajínigbé náà tí wọ́n yìnbọn fún lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye. Lásìkò tí òun náà fìdí rẹ̀ múlẹ̀, òjíṣẹ́ Ọlọ́run Samuel Ajayi tó jẹ́ àlùfáà ìjọ tí kábíyèsí náà ń lọ ní ìlú Ìdọ̀fìàn, ó sọ wípé kábíyèsí lọ sọdún ní ìlú rẹ̀ ní torí Ìdọ̀fìàn òun ni kábíyèsí ń gbé. Òjíṣẹ́ Ọlọ́run náà ó ní òun ni oníwàásù ìjọ First Equa tí kábíyèsí ń lọ. Kí Ọlọ́ọ̀bá Elédùmarè kó bá wa dá ètò ààbò padà sí orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wo wa o, a kú ọdún, ọ̀pọ̀ ọdún báyìí lèmi àti yóò ṣe lókè èèpẹ̀ o.